alátẹ ni owó alátẹ. ògì ẹ rasa káwọn ará ilé àti akíyín jàre ẹ̀yin ará ilé o. ok wọ́n láwọn kí yín o. akíyín o ìyá níwẹ̀ yóò sí. ọ̀gbọ́n tá a ti ẹ̀wú torí bó ṣe jù sí yọ lọ́pìn orí hàn nígbà tí èsè pẹ́ ya tara lé ń jà èmi bí a ní ogun káwọn ará lé ará Ọ̀yọ́ ń bọ́ tẹ̀ bọ̀ ẹ̀yin náà sì dá lọ. ìyá níwẹ̀. bàbá ògì. ṣé wọ́n bí kinní kan mẹ́ja ni. wọ́n bí máa ní bàbá yẹn jà láìra sórí ní ìsìnkú ẹja ọ̀yàn. ọtẹ́rì. ẹ̀yẹ́ ọmọ Nàìjíríà. lọ́jọ́ Jímọ̀ bàbá tí ẹ̀ ń wò yìí ṣé ẹ gbàgbé wọn lọ́jọ́ Friday làwọn láńlọ́ọ̀dù wọn wá àwọn obìnrin méjì báyìí tí wọ́n ní bàbá yìí ara rẹ̀ ò yá wọn sì mẹ́bí ẹ̀ kankan pé àwọn sì rí gbọ́ pé ìyàwó tó fẹ́ náà wọ́n ló ṣe òun náà ṣe ṣaláìsí ń jò ní ni wọ́n ti lọ bá ìyá ìyàwó ní òun náà ò mẹ́bí ẹ̀ kankan ọjọ́ Jímọ̀ lọ́wọ́ tá à ń wá àwọn ẹbí ẹ̀ pé ó ti wà lórí kùbà òlé ara rẹ̀ ò yá kí wọ́n tètè wá gbé ọjọ́ Sátọ̀dé bàbá yìí ó mí ìgbẹ̀yìn ó ti jáde láyé gbogbo ìgbìyànjú a sì padà rí àwọn ẹbí ẹ̀ kọ̀ọ̀kan torí pé wọ́n ti padà wá gbé kúrò nílé òun gbogbo ariwo lọ́tún lósì pípè lọ́tún lósì kíkẹ́ ni bàbá yìí ó tó bọ́ kí wọ́n tètè wá gbé bọ́ kádàrá ó ti kò lórí ẹ̀dá wọ́n ti jáde láyé o àwọn ẹbí wọn sì ti wá gbé wọn èèyàn kí ẹ̀yin tí ẹ gbọ́ àlọ́ kẹ́lẹ̀ lábọ̀ ẹ jẹ́ ká wọnú ètò ọ̀hún nísàn torí pé n ta kó wá lálẹ́ òní ó kún kẹ́kẹ́ mo wá fẹ́ bẹ̀ yín gbogbo ẹ̀yin tẹ́ wà nílẹ̀ òkèèrè ètò ìtalẹ́ òní ìyá tí ọkọ wọlé ọkàn yín ó kàn wọ́n torí pé ìyá yìí ọmọ rẹ̀ ti kúrò ní Nàìjíríà ó ti pẹ́ kì í ṣe ọdún kan kì í ṣe ọdún méjì kì í ṣe mẹ́ta kì í ṣe mẹ́rin kì í ṣe márùn-ún ìyá ò láǹfààní àti gbóhùn ọmọ rẹ̀ mọ́ ẹ̀gbọ́n ló sì mọ ọmọ rẹ̀ tíráfù ọmọ bàbá ni wọ́n ọmọ bàbá ó jẹ́ ọmọ ọba kan sí ìyá yìí ẹni sì ti wà Nàìjíríà ń tiẹ̀ ẹni tó mọ̀mọ́ travel ó ti wà Nàìjíríà kí ló dé a sì bẹ́ni ẹ náà sọ̀rọ̀ ìyá ò láǹfààní àti ẹ̀ ti mọ ibi tó ọmọ rẹ̀ wà ó wà ní o kò sí ní o kò mọ̀ ìyá yìí dẹ̀ ń dààmú àgbàlagbà ni wọ́n ẹ jẹ́ kí màmá wọn wọlé kí ẹ lè bá wa ṣèwádìí bóyá ẹ lè mọ ẹni tí màmá ń sọ kẹ́ ẹ lè sọ fún wọn bóyá wọn náà sì ń wò wá lálẹ́ òní wọ́n wò wá ń gbéjà àkókò yìí lórí ètò Kọ́kọ́rọ́ Alátẹ kí wọ́n lè mọ̀ pé màmá àwọn ti ń dààmú lórí àwọn o ẹ kí màmá àwọn wọlé. Kọ́kọ́rọ́ Alátẹ tòun tàtẹ owó ẹ káalẹ́ mọ̀mọ́. ẹ káalẹ́ sà o. ẹ ra màá orúkọ yín mà. Adéòtí Ògúndìmú. kí ló ṣẹlẹ̀ mà. ọmọ mi wọ́n mú travel láti ya 2001. 2001. ìjà dẹ̀ ṣẹlẹ̀ láàrin òun pẹ̀lú ẹ̀gbọ́n ẹ̀ ní 2004 láti ìgbà yẹn náà ti gbé wọn lọ kóòtù ẹ̀gbọ́n ẹ̀ padà sí Nàìjíríà ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ ló lọ sí kóòtù wọ́n gba ọmọ sílẹ̀ lọ́hùn wọ́n ló wà under age after that ìyàwó ẹ̀gbọ́n kò padà sí Dublin mọ́ Canada lòun lọ ọkọ náà lọ ó ń bọ̀ sí Amẹ́ríkà sí Canada mi ò gbúrò ọmọ mi mo dẹ̀ lọ bá wọn kò sí nǹkan tí wọ́n rí ṣe fún mi gbogbo dọ́kúmẹ́ǹtì tí wọ́n fi ṣe kéèsì lọ́hùn yẹn ó wà lọ́wọ́ mi so láti ìgbà yẹn ni mo ti ń dà wọ́n láàmú gbogbo àwọn ẹbí ọkọ mo ń sọ fún ọ ní àní kò kan wọn èmi ìtẹ̀lé mi lọ sí ẹ́mbáàsì adé ẹ́mbáàsì wọn ní kò sí nǹkan táwọn fẹ́ ṣe sí ọmọ wà ní Dublin báyìí. Naam. Yes sir ọmọ wà ní Dublin mi ìgbúrò ẹ̀ rárá. ọmọ yín yẹn ti tó ọdún mélòó báyìí.
tó bá di December 28 á pọ̀ ọmọ 32 years ya. yóò pé ọmọ 32 years. bẹ́ẹ̀ ni sà. ṣé ẹni tó mú lọ yẹn sábúrò yìí ni àbẹ́gbà ló jẹ́ sí. ọmọ ọkọ mi ni ẹ̀gbọ́n ọba kan ló jẹ́ sẹ́ni tó mú. ok ọmọ ọkọ yín ni ẹ̀gbọ́n ló jẹ́ sí ọmọ tí yẹn. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà. tóun òun ò wá Nàìjíríà rárá ni. ó wá Nàìjíríà kódà ó wà ní Máfolúkù. báyìí. bẹ́ẹ̀ ni sà. ìgbà táwọn béèrè ọmọ tí kí náà sọ. wọ́n níjà tó ṣẹlẹ̀ páwọn òyìnbó ló gbọ́ ọmọ lọ́wọ́ àwọn lọ́hùn wọ́n dẹ̀ ní kí ni ìrànlọ́wọ́ tán fẹ́ ṣe wọ́n ní kò sí nǹkan táwọn fẹ́ ṣe sí kódà mi ò ń sá fún wọn bó bá bímọ á pè mí máa lọ síbẹ̀ máa lọ bá tọ́jú ọmọ ọdún ẹ̀ mo ti máa lọ ṣe léyà kò sí nǹkan tán fẹ́ ṣe ní fámìlì yẹn wọ́n bá ti pè mí máa yọjú. wọn ò wá bá yín rí tírèsì rárá. wọn tiẹ̀ bá mi gbìyànjú kankan láti ya 2008 àbúrò bàbá ẹ̀ pẹ̀lú ọba kan ẹ̀ bẹ́ẹ̀ àwọn náà tún àjọ lọ sí ẹ́mbásì gbàtẹ́ ń dá ẹ́mbásì wọ́n ní kò sí nǹkan tán fẹ́ ṣe sí wọn ò jẹ́ kí n wọlé lẹ́mbásì ìjọ yẹn ní Lugadi àbúrò bàbá yẹn nìkan ló wọlé ṣùgbọ́n láti gbà yẹn èmi nìkan ni mo kàn ń dìfẹ́ yìí. kí lorúkọ ọmọ yín yẹn. Adéṣọlá Àníkẹ́ sá. kọ́ńtírì wo ni kí lorúkọ. Dublin ló wà sá Adéṣọlá Ògúndìmú ló bá lọ mi wàá mọ̀ bóyá ó ti ṣe ń jẹ orúkọ lọ́hùn-ún sí. Adéṣọlá Ògúndìmú. bẹ́ẹ̀ ni obìnrin ni. bẹ́ẹ̀ ni sá. ní Dublin nígbà yẹn bẹ́ẹ̀ ni sá. àbí bẹ́ẹ̀ ló wà dí sí. mímọ kò yé mi ọlọ́run má fi wá sókùnkùn ni mi mọ bó ṣe jẹ́. ẹ jẹ́ kí n torí pé àwa pé bàbá tí ẹ dákọ wọn Bíọ́dún tó wà ní Máfolúkù yes sir. wọ́n dẹ̀ ṣàlàyé àwọn ọ̀rọ̀ kéékèèké kan fún wa lórí ẹ̀. ok sir. òun ni pé àwọn àti ìyàwó tàwọn ti wà ní àwọn tí ń lọ wọ́n ti ń bọ̀. bẹ́ẹ̀ni. wọ́n wá wálé wọ́n ní àwọn rí i pé ọmọ yìí ó nílò káwọn àwọn fẹ́ tọ́jú àwọn fẹ́ sọ ọ́ dèèyàn torí pé bó ṣe ń ṣe nígbà náà kò tẹ́ wọn lọ́rùn. àwọn láti mú un lọ ìgbà tí àwọn fẹ́ mú un lọ àwọn lọ gba lọ́ọ̀yà bí àṣà àwọn tó wà ń bẹ̀ ó ti máa mọ̀ wípé ọmọ yìí ó ìyàwó àwọn ló bí síbì kan àwọn á fẹ́ mú un wọlé wọ́n ṣáà gba lọ́ọ̀yà wọ́n fi ṣẹjọ́ yẹn kí wọ́n lè jẹ́ kí àwọn rí i mú wọlé wọ́n lá àwọn rí i mú wọlé wọ́n nígbà táwọn mú wọlé tán ìgbà tí ọmọ yìí dọ̀hún ó ìwà rẹ̀ ti yàtọ̀ kò ṣe dáadáa tó àwọn èèbó lókùn tí ń bá dọ̀rẹ́ gbogbo àwọn ọ̀rọ̀ tí ò yẹ ọmọ sọ náà ní sọ pé àwọn bó ṣe bá ń bì báyìí wọ́n ní kò sáàrí bẹ́ẹ̀ pé ó ń kẹ́gbẹ́ nígbà bí wọ́n ṣe ń sọ nù. yes sir. pé ẹnu ò ka lọ́rùn yẹn làwọn ń fà títí nígbò yá tóun náà ti ń dàgbà bọ̀ tó ti rò pé òun náà lè ti lè dáyé ayé òun ti ó sì tún yà fáwọn káwọn tó ti pé àwọn náà ṣẹ́rí wálé àwọn gan ò rí mọ́ káwọn tó kú nígbà yẹn. ẹ sà wọn ò dédé ṣẹ́rí wálé àwọn tí wọ́n mọ bọ́rọ̀ yẹn ṣe jẹ́ wọ́n ní rẹ́pì ló fẹ́ ṣe pẹ̀lú ọmọ yẹn làwọn òyìnbó fi sùn wọn sí kóòtù ìwé tó ń fi ṣe kóòtù ó wà lọ́wọ́ mi mo mú dání wá síbi ó wà níta. wọ́n lè bá wọn ṣe kẹ́yìn ó gbà kan fún yín. pẹ̀lú ọ̀rọ̀ àti àdúrà ni mo fi gbà lọ́wọ́ ẹ̀ ní Máfolúkù ìwé yẹn wà nú báàgì mi lẹ́nu ọ̀nà bí báyìí. màmá ẹsẹ̀ ìwé báwọn gbé báàgì wọn wá ṣe rí. ìyàwó ẹ̀ ló lọ sí kóòtù ìyàwó Bíọ́dún ló lọ sí kóòtù Bíọ́dún wá Nàìjíríà after tó parí kéèsì yẹn nìyàwó padà wá Nàìjíríà. kí lẹ kó kọ ẹni náà sọ lẹ́ẹ̀kan sí. ṣé yẹn fáwọsá ọmọ mi Adéṣọlá Àníkẹ́ ni Ògúndìmú Adéṣọlá Àníkẹ́ Ògúndìmú. yé kọ́kọ́rọ́ aláàtẹ tòun tàtẹ ni owó aláàtẹ tòun tàtẹ ni ó àbọ̀ǹdè lọ́rùn ṣàlàyé oníkanukú létí tiẹ̀ lára kọ́kọ́rọ́ aláàtẹ. màmá yes sir. gẹ́gẹ́ bí n tí a sọ yes sir. kẹ́rí ìwé tí ó wà lọ́wọ́ yín yìí yes sir. tó wà lọ́wọ́ wa yìí yes sir. bóyá wọ́n sọ fún yín n tí ẹ sọ pé bóyá wọ́n fẹ́ fi ipá bọ́mọ kan lò gbá kan òun ni wọ́n fi lọ kóòtù kì í ṣe. ok sir. n tó wà nù ìwé yìí tó wà nù ìwé yìí yes sir. òun ni ìwé
ẹjọ́ tí wọ́n ṣe tí wọ́n fi gba ọmọ yín tí wọ́n fi láǹfààní àti ìmọ̀sọ́dọ̀ tí wọ́n fi sọ ọ́ di ọmọ tí wọ́n fi tí bí ọdún fi sọ́dọ̀ ọmọ tiẹ̀ kan fi láǹfààní àti mú un dọ́hùn ok sir òun ni ìwé eléyìí náà ni wọ́n fi lè fún yín wípé kọjá kó wà lọ́wọ́ yín káwọn náà kẹ́ lè mọ̀ pé ẹjọ́ táwọn ṣe lórí ẹ̀ o káwọn tó rí mú wọlé o kó tó dọmọ o ni wọ́n fi láǹfààní tẹ́ pé ó lẹ́rìí ni wọ́n fi láǹfààní àti fi lé yín lọ́wọ́ pé bẹ́yìn náà bá rí ní lọ́ọ̀yà àbí tẹ́ lè fún o kí wọ́n fún kọ́ bá yín kà ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ yes sir ju gbogbo ẹ̀ lọ àǹtí Ṣọlá àbí kí ló kọ wọn Adéṣọlá Àníkẹ́ Kẹ́hìndé bẹ́ẹ̀ni sir ọmọ Ògúndìímú bẹ́ẹ̀ni wọ́n wà ní nígbà náà Dublin ni wọ́n wà Dublin náà ló wà àwọn àmọ̀ bóyá wọ́n ti kúrò ní Dublin àbí wọ́n ti kúrò ń bẹ̀ gbogbo ẹni tó bá mọ̀ wọ́n onídàá ṣẹlẹ̀ náà tún gbà lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀ Adéṣọlá ọ̀bọ̀dẹ́ ló bá lọ kọ́ Kẹ́hìndé Ògúndìímú Adéṣọlá Kẹ́hìndé Ògúndìímú Adéṣọlá Kẹ́hìndé Ògúndìímú gbogbo ẹni tí ọdún 2004 ni wọ́n ṣe ní kéèsì wọ́n ti gba ọmọ lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀ ṣùgbọ́n gbogbo ẹni tó bá mọ̀ wọ́n ní ìsìn wọ́n jẹ́ ẹni ọdún tó bá di December 28 á pé 32 years 32 years ni wọ́n obìnrin sì ni wọ́n ó ṣeé ṣe kí wọ́n ti lọ́kọ ó ṣeé ṣe kí wọ́n ti bímọ ṣùgbọ́n gbogbo ẹni tó bá mọ̀ wọ́n Adéṣọlá Àníkẹ́ Kẹ́hìndé Ògúndìímú ló kọ wọn ó ṣeé ṣe kó kọ́ ti yí padà ẹ mọ̀ tó bá wọ́n lè ti márì wọ́n ti pààrọ̀ orúkọ ṣùgbọ́n nígbà náà Adéṣọlá Àníkẹ́ Kẹ́hìndé Ògúndìímú ẹni orúkọ wọn ẹni tó bá mọ̀ wọ́n ẹjọ́ ẹ fi tó wa létí mo ní mò ń pòǹgbẹ f'Adéṣọlá kó ṣàánú mi Ọlọ́run ṣe wọ́n rí gbogbo àgbàlá yẹn kó ṣàánú mi bàbá ẹ ti kú Ọlọ́run ṣe wọ́n rí ẹ ti gbọ́ Ọlọ́run ṣe wọ́n rí a sì tún máa tẹ̀síwájú lórí ẹ̀ Ọlọ́run á fún yín ṣe àmín àmín. ó má di ti gbogbo àgbàlá ayé náà ni òjò ti jáde látijọ́ yìí òun ló sọ mí dá ládùúrà sọ mí do ní gbogbo ẹ̀. kọ́kọ́rọ́ aláǹtẹ̀.